tí ẹ ń wò wá. Ọdọọdún bí ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ má bínú sí wa. Ẹ rí i pé a sọ fún yín, a ní láàárọ̀ kùtùkùtù wípé òun lè máa bá wa pàdé. Ẹ má bínú. Ẹ sáà má bínú náà ni a máa sọ. A ti wà lọ́dọ̀ bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ láwà. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá pé ṣé táìmù ti bẹ̀rẹ̀ ni, ṣé táìmù ti bẹ̀rẹ̀ ni. Ẹ rí i pé a ti wà lọ́dọ̀ bàbá báyìí. Ọ̀dọ̀ bàbá náà ni a wà. Nǹkan tẹ́kàn lè máa ṣe fún wa ká fi máa gbádùn ara wa dáadáa náà ni pé ẹ máa bá wa share program yìí. Ẹ máa bá wa share dáadáa. Ẹ̀yin ará TikTok, bàbá tẹ́ sọ pé ẹ rí live. Ọ̀dọ̀ bàbá náà la wà lọ́jọ́ ti tòní báyìí o. Kẹ́ farabalẹ̀ dáadáa ká fi lè gbádùn ara wa dáadáa. Ẹ̀yin ará Facebook, ẹ máa share program. Ẹ dẹ̀ mú báírò àtìwé, ẹ mú dání. Nífẹ̀ẹ́ pé bàbá ẹ dákun, ẹ tọrọ tẹ́ ti sọ, ẹ dákun ẹ tún sọ. Bàbá, fún ìgbà àkọ́kọ́ torí àwọn tó ń wò wá, ẹ bá wa dárúkọ yín fún gbogbo Nàìjíríà tó ń wò yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pé ẹ kú àkókò yìí o. Olúwa Olódùmarè yọ wá pẹ̀lú gbogbo wa o. Àṣẹ. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ní orílẹ̀-èdè wa àti lórílẹ̀-èdè míì àti lókè òkun. Ó kí yín pẹ̀lú orúkọ Ọlọ́run tó ga jù táàrí nǹkan míì fi wé Ọlọ́run ọba tààlà ọba àlekè ọlá pé àkúdédé àkókò yìí o. Orúkọ tèmi ni ọmọ yín olólùfẹ́ yín Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí yín pé ẹ kú déédéé wòye o ní gbogbo ibi yòówù tẹ́yin bá wà ní tiyín, ẹ kú àkókò yìí. Ọ̀dà ẹ ti rí bàbá wa ti kí wa. Bàbá àwọn èèyàn àwọn tẹ̀sí ń ta pé àárọ̀ la sọ pé àárọ̀ la gbà fẹ́ bẹ̀rẹ̀ program. Bẹ́ẹ̀ ni ó nídìí ni bí ò nídìí obìnrin ìjẹkúmólú. Ilé jẹ́ tóbìnrin bá ti jẹkúmólú ń bẹ̀ ikú má kọ́ ní ilé wọn lọ ni. Ikú má kọ́ ní ilé wọn lọ ni. Ohun tó ẹ má bínú kò rí bẹ́ẹ̀ rí. Ohun tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé ìgbẹ́ náà láti ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọ̀tọ̀ ni ta nílé mi láti fi dá ẹ̀yin èèyàn wa lẹ́kọ̀ọ́ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbé ìṣẹ̀lẹ̀ làlúrí kan ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láwa fi sọ̀rọ̀ lórí rẹ̀. Ọlọ́run Olódùmarè yóò tó ní ààbò lọ́dọ̀ yóò dáàbò rẹ̀ gbogbo wa tọmọtọmọ. Àṣẹ àṣẹ àṣẹ. Gbogbo tá a rúwé dé tá a dàgbòdé Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa. Àṣẹ àṣẹ àṣẹ. Sọ Ọlọ́run ààbò Ọlọ́run tó nípa tó tóbi jẹ́ wúni lọ Ọlọ́run ó dáàbò gbogbo wa. Àṣẹ àṣẹ àṣẹ. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ ká pẹ́ bẹ́ẹ̀ ní àárọ̀ yìí ni pé àwọn akẹ́kọ̀ọ́ jáde kan ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ń pè ní LAUTECH University of Technology. Àwọn ọmọ tó wà ní 500 levels wọ́n lọ fún excursion, wọ́n lọ rèé ṣe àwọn àbẹ̀wò sí àwọn nǹkan tó súnmọ́ ẹ̀kọ́ wọn láti fi yé wọn ní practical. Wọ́n wà ń darí bọ̀ wá sí school padà l'Ógbómọ̀ṣọ́ ìní ọkọ̀ wọn ó bá ṣubú. Ká nígbà tó kọ́ ohun tó ṣe nìkan ọba tó ṣubú lásán ni ọkọ̀ náà jóná. Àwọn ọmọ ojú ẹsẹ̀ là ń bí mẹ́ta jóná ń bẹ̀. Àwọn tí ò jóná tán bẹ́ẹ̀ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Kí wàá ní ìwúrí ẹni tó wà látìmọ́lé tí ó lóun wọ aago gbó ní ọ̀lọ́. Kí ni ìwúrí rẹ̀? Àpọ́n pọ́ọ́lú ọwọ́ àfi súná wà ń súfèé káàkiri ẹ̀dẹ̀. Pé bá àti ń ṣe nínú ń bí wọn ta ní ń bínú rẹ̀ èyí ọmọ kò ní èyí ìyàwó kò ní ta ní ń bínú àpọ́n tí ń súfèé káàkiri ẹ̀dẹ̀. Wọ́n ní bí egun ẹni bá sì máa jó orí amọ́ ẹ̀yà atọ́kùn rẹ̀. Gbogbo àwọn tó ṣẹlẹ̀ tó ní ìṣẹ̀lẹ̀ náà tó lọ́mọ nínú ìṣẹ̀lẹ̀ àlàlúrí a fi àkókò ìbẹ̀ Ọlọ́run fún wọn. Ọlọ́run ó rọ̀ wọ́n ní ojú. Àṣẹ àṣẹ. Ọlọ́run ó dùn wọ́n nú. Àṣẹ àṣẹ àṣẹ. Èyí tó ní mi lọ́wọ́ nú wọn èyí tó kù ní ọmọ wọn Ọlọ́run Olódùmarè yóò pa gbogbo wọn yóò pa pọ̀ gbogbo oore àtọ́sọ̀nù mọ́ lọ́wọ́ Ọlọ́run pa oore rẹ̀ pọ̀ sọ́nà kan fún wọn. Àṣẹ àṣẹ àṣẹ. Èyí tó wà lọ́wọ́ wọn níṣẹ́ Ọlọ́run ó jẹ́ ọmọ wọn lọ́wọ́. Àṣẹ àṣẹ àṣẹ. Òwèrè lọ́lọ́run ó pè é. Àṣẹ àṣẹ. Gbogbo wọn ni wọ́n jèrè ọmọ. Àṣẹ àṣẹ àṣẹ. Gbogbo ìdílé tó kàn Olúwa Olódùmarè yóò bá wọn bu òróró òtún aṣojú ọgbẹ́ wọn. Àṣẹ àṣẹ àṣẹ. Àdúrà ní tó fàánù kódà ẹ̀rí kémi náà ò lulẹ̀kẹ̀. Bẹ́ẹ̀ni. Kò mú ọ̀pá dání. Bẹ́ẹ̀ni. Torí ẹlẹ́ran ara ní gbogbo wa. Ìlú kan náà láti jọ wà. Tẹ̀gbọ́ntàbúrò ní gbogbo wa. Gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí náà ọmọ tẹ̀gbọ́ntàbúrò gbogbo wa Ọlọ́run Olódùmarè kó dákun kó bá rọ àwọn òbí wọn lójú. Àṣẹ àṣẹ. Ọmọ wa jẹ́ ká rírú ẹ̀ mọ́ ní gbogbo ibikíbi nílẹ̀ Yorùbá. Àṣẹ àṣẹ. Èyí s'Ògbómọ̀ṣọ́ nìkan ká má rí ibi mọ́
kì í ṣe LAUTECH nìkan gbogbo tí jẹ́lé ẹ̀kọ́ gíga ilẹ̀ adúláwọ̀ ní tá a ti lọ́mọ tá a gbẹ́kẹ̀lé pé tí wọ́n bá ti jáde tán o wọ́n rè sí irú ìlú bàbá wọn o èrè tí wọ́n náà jèrè ara wọn káwọn náà jèrè wọn ni Ọlọ́run níjà gba ìwé ìbànújẹ́ ń bẹ̀ mọ́. àṣẹ nígbà ìwé ọ̀fọ̀ burúkú àṣẹ Olódùmarè ó wà pẹ̀lú wa àṣẹ Oòduà ó wà pẹ̀lú wa àṣẹ o ti tó fà tá a fi pẹ́nu àbí ò tó torí. àbá ó tó torí o tẹ́yìn náà lọ́dọ̀ mi ní ìṣiṣẹ́ ilé. ara tèmi gan tutù ara mi tutù. níbi ẹgbẹ́ ẹ̀mí kan náà ni ẹ̀mí ọ̀làárọ̀. bẹ́ẹ̀ni. ni bàbá wa máa fi kéésù jàlájẹ́ máa ka ní ìwé ẹ̀sà nígbà kan nínú rédíò pé onímọ́tò rọra sáré o ẹ̀mí ọ̀làárọ̀ ó ní ìmọ́tò rọra sáré ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ó ní ìmọ́tò ẹ̀mí ọ̀làárọ̀. gbogbo àwọn tẹ́mi wọn sọnù Olódùmarè yóò fẹ̀mí wọn síbi ìsinmi. àṣẹ. gbogbo àwa tá à ń bẹ láyé tá à ń dárò wọn Ọlọ́run jẹ́ kí ọdún ó jìnnà síra wọn. àṣẹ. ọdún ó jìnnà síra wọn láṣẹ Olódùmarè. àṣẹ. gbogbo àwọn tó wá jẹ́ òbí fáwọn ọmọ yìí ìjọkùnrin ìṣobìnrin sọmọdé sàgbàlagbà Olódùmarè yóò wà pẹ̀lú wọn. àṣẹ. Ọlọ́run lọ́gbọ́n ẹnìkan ò gbọ́n o. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run wà pẹ̀lú wọn. àṣẹ. Ọlọ́run wà ní gbogbo wa náà rí irú ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ẹ rí i pé a ti fẹ́ máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ò wí pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kò dẹ́ kó máa ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá tó yẹ pé tí accident kan bá tiẹ̀ ṣẹlẹ̀ ó yẹ kéèyàn lè tàtú. ó tọ́ ni ẹ mọ̀ àkọ́kọ́ lọ nú àṣàyàn ọ̀rọ̀ Yorùbá náà. bẹ́ẹ̀ni. Yorùbá ní lè ṣẹbọ lè sóògùn bá a ti wáyé páàrí láàárí. Yorùbá náà ló tún wá pa ọ̀rọ̀ dà wọ́n tó tún sọ. Yorùbá ní Ọlọ́run bẹ òní pagílíntí. ẹni tó bá mọ ẹranko agílíntí kò yé sáré kò yé dura bí jàǹbá bá agílíntí ní sẹ́yìn farabalẹ̀ wá igi tẹ́ ìlú pa ni àbádà kò ní họ. aláwòrán bí ọ̀pọ̀ ìyànjú ní gbọmọ àwọn lẹ̀ tẹ́ bá rí àwọn nísìnyí gbẹ́bẹ́ pé kí nígbà bí ó dò ní o ti bẹ́ẹ̀bì kan bó ṣe pé àwọn ọ̀sàrí ó gbìyànjú àtẹ̀kọ́ lọ. ní ló jẹ́ kí agílíntí kọ́mọ́ pọ̀ láyé àwọn pọ̀ ju agílíntí lọ. bí agílíntí bá lóyún nú bàbá rí yẹn kò ní sá wọ́n sì pa tẹyintẹyin ní. tẹyintẹyin rẹ̀. tọ̀lẹ̀tọ̀lẹ̀ nínú wọn pa agílíntí tó bá yẹ pé àwọn bá ní àwọn pọ̀ láyé ju àmì ń pè ní àǹtà wọ́n ń pè ní àǹtà torí náà kọ́ ni pé ẹ̀rí ọmọ Yorùbá Ọlọ́run ọkọ̀ gbìyànjú. a wà bọnú ayé alukurani bada bisimilahi rahmani rahim. Ọlọ́run ọba dẹ́dà ó ní òun ti kọ àyànmọ́ kálukú. àyànmọ́ kálukú bí ó ti tọ́ àti bó ti yẹ àti bó ti fẹ́. ṣùgbọ́n àwọn tó wá kú rèwerèwe nǹkan báyìí. gbogbo ẹ̀ náà lásọ lọ́ni má kàdára láwù àkàkọ́ dìrì yìí ayé alukurani ni má kàdára láwù ntọ́lọ́run bá ti pa ní ìbùbù àyànmọ́ kálukú àhákà Ọlọ́run wo musẹ́ kádìrì yìí gẹ́gẹ́ bí àyànmọ́ rẹ̀ má kàdára láwù ntọ́lọ́run bá ti kọ́ mú yàn àkàkádìrì kọ́ lọ mọ́ kàkádàrà bú mọ́ wa. àṣẹ wọ́n tó wà lè wọ́n náà ṣàṣẹ dọ́pù tap ṣíà prógrámù yìí. tọ́ oníṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam Rasulullah sallallahu ta'ala alaihi wasallam ó wá dá sí pé ala yuradu al-qadara illa du'a. àmọ́ yuradu al-qadara illa du'a kò sí ní tó lè yí àyẹ̀mọ́ padà àyẹ̀mọ́ tí ọ̀dà pé Ọlọ́run kọ gbẹ́lẹ́gbẹ́já o àbúrò bá ṣẹlẹ̀ sí bàbá yìí o ayé ní sábàbí rẹ̀ ní o kankan ní sábàbí ẹ̀ṣẹ̀ kan ní sábàbí rẹ̀ ní o illa du'a. ara àdúrà ní àdúrà lè yí kádàrá aburú padà lórí èèyàn àkọọ́lẹ̀ aburú àdúrà lè yí padà. Ọ̀sẹ̀lá Muhammad sọ bá ń fún wa. sallallahu alaihi wasallam. Ọlọ́run tó wá sọ fúnra rẹ̀ nínú gbólóhùn rẹ̀ nínú alukurani tọ́jà àdísì kù di sí ọ̀rọ̀ Ọlọ́run ní ó ní ẹni bá ti gbìyànjú òun sọ̀nà àbáyọ fún. pé ẹni tó bá gbìyànjú òun sọ̀nà àbáyọ fún. lórí àdánwò yòówù tó bá bá òun sọ̀nà àbáyọ fún. tó gbìyànjú tó pe òun tó ṣàdúà. ká má bàa di àáfàá lórí ètò torí mi ìṣe àáfàá oníṣègùn lèmi. ẹ mọ̀jà tó ń lo àyà ń bẹ̀rù náà ẹ jẹ́ aṣọ lọ́rọ̀ síra wa báyìí àlàyé là ń ṣe.
káwọn èèyàn lè mọ̀ pé ọlọ́run ò fẹ́ wa fún nira. Pé ọlọ́run ò fẹ́ wa fún dààmú, kò fẹ́ wa fún nira. Ó fẹ́ràn wa púpọ̀ ni mo kàn fi lọ sínú àyá Al-Kùránì kọ̀ọ̀kan àmọ́ ní sáfà kéèyàn ó kéwù kò pé láàfà inna sayakum lasata iṣẹ́ tá a rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni òjíṣẹ́ ọlọ́run ni mí lóòótọ́ bí ọlọ́run mi ni mò ń ṣe. Èmi ò sì kéwù àfà sí ni ẹ bàbá àfà ẹ bàbá wa àfà ẹlòmíín sì kéwù ọlọ́run ò ní rán láàfà sí nítorí àfà pé oríṣiríṣi àfà tẹ́sẹ̀ṣe wà àfà aládùúà wà àfà wàásí wà ẹnìkan gbọ́dọ̀ máa gbẹ́ nìkan ẹni tí bá ń gbẹ́ nìkan ò ní rọ́nà lọ sẹ́tọ̀ ọlọ́run kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló ṣe ìránṣẹ́ ọlọ́run wà ní gbogbo wọn òjíṣẹ́ ọlọ́run níṣẹ́ ọlọ́run ni wọ́n ń gbé lárugẹ àfà kìrìsìtẹ́nì wà kọ́ ẹ pé kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n àlùfáà ni bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a gbé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìlànà tiẹ̀ ẹ mọ̀jà máa gánra wa ẹ̀mí ọ̀wá bọ́ sórí ètò báwa báwọn yẹn bá gbé wúrẹ́ lọ́wọ́ èèyàn yóò wọ́n ń pa iná wọn wọ̀ iná wò mọ̀ dálẹ̀ sẹ́mi àtọ́lọ́njọ́ sì pàdé pé wọ́n fẹ́ nìkan náà ni ebi tí wọ́n sọ fún wa tá a gbọ́ òun là ń tẹ̀lé gẹ́gẹ́ bí bá a ṣe bẹ̀rù ọlọ́run a gbọ́dọ̀ ọlọ́run ò fi dájọ́ ẹnìkan sọ́wọ́ ẹnìkan lé ayé. ọlọ́run ló ṣèdájọ́ rẹ̀ fún ara rẹ̀. wallahu khairu hakamil hakimin wallahu khairu hakimin ìdájọ́ tọlọ́run ní ìdájọ́ tó dáa jù tí ó tún ṣe ìdájọ́ lórí gbogbo àwọn onídàájọ́ ìdájọ́ tiẹ̀ ó tún wá lórí àwọn ẹjọ́ tẹ́ ti dá àti tọ́ dára rẹ̀ yẹn. èmi ń sáfà ọmọ kan yà síbẹ̀ ni ó ọlọ́run Olódùmarè ó wà pẹ̀lú gbogbo wa. àṣẹ 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 àṣẹ. ọlọ́run ọba dídà tó wá sọ gbogbo wọn wọ̀nyí ó wá jẹ́ kí n mọ̀ wípé ọlọ́run ò kájò pé ọlọ́run ò kájò kò sì kọ̀ gbìyànjú kò dẹ̀ kọ̀ gbìyànjú. ọlọ́run ní àdìwú ní fastajibu lakum ẹ pè mí ẹ pè mí tí ń jẹ́ àdúrà ẹlòmíì ọ̀mọ́ wọ́n rò pé bá ṣẹ̀ṣẹ̀ ṣàlùwàlá tá a gbé Al-Kùránì tá a ń kà á tàbá bá ṣẹ̀ṣẹ̀ mú bẹ́ẹ̀lì nìkan ní àdúrà àdìwú ní àdúrà yẹn lọ́dọ̀ àwọn tó ní mímọ̀ àwọn onímọ̀ sọ́rífù náà wù kankan èmi ò sáfà ṣùgbọ́n mo kàn fẹ́ ṣàlàyé díẹ̀ ni ó dàbí bàtà bá ní noun it's a name of a person things àbí ká pé nǹkankan orúkọ nǹkankan tó jẹ́ àdúrà tọ̀ nígbà tó lọ́ba sọ pé ìdìwú ní ó ti wá lo kíníyàn lọ́rọ̀ ẹ pè mí ló já mọ bí tàdúrà ti wá àdúrà ẹ gbàdúrà ẹ pè mí báyọ̀ ọlọ́run wá ní ìdìwú ní ẹ pè mí òrùfìlẹ̀ àmàrà ní ọ̀dọ̀ àwọn àfáà nímọ̀ òrùfìlẹ̀ àmàrà ní ìdìwú ní ẹ pè mí lọ́lọ́run sọ gbólóhùn tó sọ ni fà nítorí pé wọ́n mọ̀ mí lọ́lọ́run ó pè mí ọ̀ ní kankan mí ní kọ̀rọ̀kọ̀ ní ọkàn rẹ tó tún gbẹ́kẹ̀lé lẹ́yìn mi ọlọ́run istajibu lakum ní ìwọ láàánú bí n sì dá olóhùn bọ́lọ́run ti sọnù Kùránì nínú ní sẹ́pẹ́ lọ́dọ̀ àwọn àfáà. àwọn ilé wọn lè kéwù gan o. kéwù ẹ̀mí kéwù kíni ọlọ́run bá dẹ́dà ní ẹ pè mí màá dá yín lọ ọjà mọ̀ pé gbogbo ọ̀nà tó bá mọ̀ tó lè fi pà pé ọlọ́run inú ìlàdúà bí mò ń lọ gan-an nu wọ́n fẹ́ tú àdúrà fáwọn èèyàn tó fáwọn èèyàn kan àwọn èèyàn ọmọ tí jẹ́ àdúrà ọlọ́run tí a sì fẹ́ pè bẹ́ẹ̀ ni ó ní haina ma kuntum biman ta'maluna bashir ààyè yóò tó bá wà èmi ọlọ́run rí ọ ààyè tó bá wà mọ́ wà mẹ́ ó tún sọ láàyè kan nínú àìkú ni pé inni akrabu ilaykum min hablil warid èmi súnmọ́ yín pẹ́kípẹ́kí ju sọ́run yín lọ kí ló wá tó wà nínú sọ́run tó jẹ́jẹ́ lọ bẹ́ẹ̀ni lára ẹ̀jẹ̀ kí ló wà ń bẹ̀ ẹ̀mí ni ní òyìnbó òfin rẹ̀ ẹ̀jẹ̀ sí wọ́n lè somi oríṣiríṣi omi ló wà normal saline wà oríṣiríṣi omi ló wà ordinary omi wà tó lè gbà àmọ́ ẹ̀jẹ̀ ọlọ́run ọ̀yọ́ anda rẹ̀ fẹ́ni kankan tó rẹ̀ mí ni ìní fi ń sàgbà tí fi ń jọ ọlọ́run lórí gbogbo ayé wọ́n lè gbẹ̀jẹ̀ èèyàn kan fi nǹkan kọ́kọ́ sọ di nǹkan kan àmọ́ pé ẹ̀jẹ̀ naturally ọlọ́run ló ní bẹ̀lẹ̀ ní ń gbé òun náà ní ń bọ́ sínú ọkàn tí ẹ̀dá fi ń jẹ́ èèyàn tọ̀ bẹ́ẹ̀ náà wá ní àdúrà tá a sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá. ọlọ́run ní èmi ní kẹ́ ẹ pé mo sì súnmọ́ yín ju sọ́run mi lọ tó jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ni pé ká ẹ lè mọ̀ pé ọlọ́run ọba tá à ń sìn rèé ọ sápamọ́ sára ohun gbogbo. bàbá wa àgbà Sheikh bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Khadama Al-Ilory bàbá ni wọ́n bisimilayi kúrú wàláwò bàbá wọ́n tún fi
ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ó máa jẹ́ alààyè tí wọ́n bá sí mọ́ wọ́n tún fi dá wa tá à ń bọ̀ wọ́n tún fi dá wa lẹ́kọ̀ọ́ wà fi kulli shay'in lahu hayat tadulu annahu wahidun kódà a máa fi kọrin nígbà táwa kéékèèké pé wà fi kulli shay'in lahu hayatun tadulu annahu wahidun fi kulli shay'in lára gbogbo nǹkan pátápátá tọ́lọ̀ ń dá hayat àrísà mi ń bẹ lára rẹ̀ àrísà mi ọlọ́run àmì ọlọ́run ń bẹ lára rẹ̀ lára gbogbo nǹkan tọ́lọ́run dá gbogbo tọ́lọ́run dá tàbí kíní náà wá ń tọ́ka ìṣára ni ọ̀dọ̀ àwọn àfáà ìṣára tá a lè nàka sí tá a lè ṣàpèjúwe fún yàn pé ànáwó ọlọ́run ọba tí mò ń sọ fún yín nípa rẹ̀ yìí tí ò pé méjì tí ò sì lè pé láéláé wáhídùn ọ̀kan ṣoṣo póró ni kò sí ààyè fẹ́ni kejì mọ́ láyé àtọ̀run tá a lè gbé tá a fi sí kejì ọlọ́run ìwọ tó bá kọ̀ tó olóòsìn ọlọ́run òríjínà ọba adédèyí ọ̀kan ṣoṣo èyí tí ò tó ló sìn ó ti ẹ̀ sọ nínú sọ̀búrà ó ní mọ́ lámúyẹ̀rì dọ́bí kọ̀dá ìwọ tó bá yọ́nú sí ẹjọ́ tí mo dá inú ìgbésí ayé rẹ wà lámúyẹ̀ síbírù àlábìlà ò lè ṣe sùúrù lórí àdánwò tí mo fi kàn ọ́ fọ́lí àdúgbò fi tá ti sàmọ́ yìí nítorí náà jáde kúrò lábẹ́ sánmọ̀ tó ń ọlọ́run dá yìí jáde kúrò lábẹ́ rẹ̀ fọ́lí yá abúlé wọ́n bá ṣe wá lọ wá ọlọ́run míì tọ́yàtọ̀ sí mi ọlọ́run kọ́ máa ṣe ẹ rí i pé àfi ká gbà fọ́lọ́run ní sinmi ká gbà fọ́lọ́run ní sinmi àìgbà fọ́lọ́run ìyọnu ní ká gbà fún olúwa ní sinmi àmọ́ gẹ́gẹ́ bí mo ti ń sọ ká má sọ̀rọ̀ pọ̀ jù ní sáfà ọ̀rọ̀ egbògi ìbílẹ̀ ni mo fẹ́ ṣàlàyé fáwọn èèyàn. A fẹ́ sọ̀rọ̀ lórí egbògi ìbílẹ̀ ẹ máa share program ẹ máa double tap. níbi tí ọlọ́run sápamọ́ sí tí ń jẹ́ ọlọ́run àwọn ènìyàn sábà wá ọlọ́run níbi tí ò sí níbi tí ẹ bá ti rí pé èèyàn ń dà gìrìgìrì ń bẹ ọlọ́run gbọ́ pamọ́ bẹ o kódà gbogbo kámẹ́rà tẹ́ ń fi ń wo fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ ni àṣẹ ọlọ́run bẹ ń bẹ ní. àṣẹ ọlọ́run wà ń bẹ. báṣẹ ọlọ́run bá ti kú mẹ́ kò ní ṣiṣẹ́ mọ́. kò ní ṣiṣẹ́ mọ́. ìbọn ọlọ́tún ṣe kò ní gbọ́. bẹ́ẹ̀ náà ni èèyàn náà àṣẹ ọlọ́run bá ti kú lára rẹ̀ yóò dòkú. òkúta tẹ̀ ń wò ẹ̀mí ọlọ́run bẹ lára rẹ̀ ọlọ́run ní ìjọ ọlọ́run lára òkúta. ẹ kàn ní pẹ́ lómi ìdébi òkúta kan ń sọ̀rọ̀ ń sẹ́. tẹ́ ẹ gbádùn mi dáadáa. a gbádùn yín bàbá. òkúta àlàyé ń bẹ. bẹ́ẹ̀ ni. ẹ má bínú pé mò ń yí ẹnu padà o. mo fi nǹkan kan sẹ́nu yín o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti bá a wúre fáwọn èèyàn ní ẹ má bínú o. ẹ má bínú ẹ dákun. àṣẹ máa bẹ lára òkúta. òkúta míì ó ti kú òkúta tó ti kú mẹ́. tó ti kú. kò ní dàgbàsókè mọ́. àwọn tó ń mọ òkúta yìí ti kú. kódà òkè bí wàá tí ó ga òkúta bí ó ti kú. tókùtà ọba kú máa ń dàgbà sí. yóò máa ga sí. òkúta máa tóbi sí. ọlọ́run bẹ lára rẹ̀ ló kò tí ì kú mẹ́. lẹ́ẹ̀fì rí pé òkè ibì kan àwọn èèyàn lọ bẹ̀ wọ́n ṣe kankan bá yín sẹ́ ń bẹ̀ ọlọ́run ní kò lè pé méjì. kò lè pé méjì. láyéláyé ọlọ́run bá tèmi ń sìn ọlọ́run wọlá wípé ní kankan mí lẹ́yìn rẹ̀ ìgbà kankan mí gbọ́ lẹ́yìn ọlọ́run. ẹ gbà nǹkan mí gbọ́ lẹ́yìn ọlọ́run àtúfọ̀ ọlọ́run sínú ẹgbẹ́ kankan sínú ẹgbẹ́ kankan ju ẹgbẹ́ ìṣègùn tẹ́ ẹ wà lọ. nígbà mo sì yóò yẹ mo tún lọ pàdé ìṣègùn nígbà tí mo ti jó iye ń pọ̀ lọ. àmọ́ gbà bàbá wa fi mí rọ́pò bàbá mi tọ̀ bó láwa wá sí àìsí bọ́ọ̀sà ń di ìṣègùn. àbọ̀sà nídìí ìṣègùn. ìṣègùn iṣẹ́ ni babaláwo ẹ̀sìn ni. ẹ̀sìn ni. àwọn méjèèjì gbéra wọn pọ̀n. méjì gbéra wọn pọ̀n. bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ nímọ̀ ìmọ̀ kan ni tó jinlẹ̀ tí dojúdo tọ́jọ́ ìmọ̀ jinlẹ̀ nímọ̀ Yorùbá babaláwo ìmọ̀ ńlá ni. ìmọ̀ ńlá ni. ọkọ̀ lọ́jọ́ gbọ́dọ̀ di babaláwo láàrin ọdún márùn-ún babaláwo mẹ́rin ọmọ ọlọ́dún mọ́kànlá ń di ẹ̀kọ́. ń di ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làwọn àgbà àṣègùn àwọn àgbàlagbà ọdẹ ní dàgbà àṣègùn ògbólógbò àgbẹ̀ wọn àdàgbà àṣègùn kì í sọ̀rọ̀ sí ọdún márùn-ún iṣẹ́ yẹn ò ṣe é kọ́ àwọn tó bá yà kọ́ sẹ́ṣègùn tó ń do ṣègùn ẹ máa mú atalẹ̀ funfun gálíkì gíńjà nǹkan ẹ máa dìpọ̀ ewé basil ewé efirin ewé ẹjọ́ papọ̀ Áfíríkà kébé kan ẹ̀yọ́nú. àmúṣègùn gidi gbogbo ẹnu mo fi sọ ẹsẹ̀ ọdún márùn-ún o kì í ṣe sí ọdún márùn-ún. ó sì jogún bàbá ẹni ó jogún òbí ẹni kódà kì í ṣe pé ó jogún ìwé. kì í ṣe pé yóò jogún ìwé yóò jogún bàbá rẹ̀ ni. rárá o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ṣe é ṣàlàyé sínú ìwé.
ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pé èyí gbọ́dọ̀ jogún bàbá èèyàn ni. gbogbo ẹnu mo fi sọ ń gbéraga o wọn sọ pé èmi náà ní nǹkan kan o mo sì lóògùn wọn lọ́lọ́run mo sì ní bàbá mi ẹbẹ bíbà ti tán ẹran méjèèjì a máa fi hàn lọ́kàn balẹ̀ lẹ́yìn bá ti lọ́lọ́run tó dẹ̀ bí bàbá rẹ̀ tó sì ní bàbá lẹ́yìn ǹjẹ́ sáwọn kan lè fọwọ́ sọ̀yà pé àwọn ní bàbá àwọn báyìí. àwọn náà lè fọwọ́ sọ̀yà dọ́là àdánrà owó ẹni ebi ń patọ́ lọ́rọ̀ igọ ọyẹ ibi lè mọ́ pamọ́. ẹgbẹ́ bùtà fẹ́ ṣe àpọ́gàmì. tó náà kọ́ ni wípé ọlọ́run bí mo fẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa torí pé ìmọ̀ òde òní ìmọ̀ àmọ̀jù ó ti jẹ́ ká rò pé ewé àtegbò ẹbọ ni ó sì mọ̀ ń lọ́nu. ìmọ̀ àìmọ̀jù ó ti jẹ́ kó káwọn èèyàn rò wípé ewé àti egbò ẹbọ ni tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. èyí tẹ́ ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ èyí sọ pé ó rí bẹ́ẹ̀ torí ra afẹ́fẹ́ la wà torí mi ṣàfà. àwọn ìmọ̀ míì wà tí èmi náà sáfẹ́ níjọ lẹ́yìn. èmi náà sáfẹ́ ní kíláùdù èmi náà fẹ́ lọ́mọ lẹ́sìn. àmọ́ ká mọ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi. Sọ pé ọmọ lọ ṣẹ̀sìn rẹ èmi ò ní kírísítẹ́nì ó di mùsùlùmù èyí ní kí mùsùlùmí ó di kìrìsìtẹ́nì èyí ní kí babaláwo ó máa kírun èyí ní kí ẹ̀yin àfáà kẹwàá di babaláwo rárá o tó bá wọn kálukú. làkún dínú kún wàlíyà díní ẹ̀sìn kálukú ń bẹ pẹ̀lú ẹ̀sìn tiẹ̀ ní. àmọ́ èmi ọmọ yín Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo olóògùn mọ̀ sọ lóògùn ọ̀fẹ́ o gbogbo ẹnu sọ fún yín pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó dáyé tọ́dọ́run àtijọ́ tí ó kù wá kú Ọlọ́run nígbà tí ò ní ságbára fún gbogbo alágbára mọ́ pé tọ́ ọba ti jáwé tó fi ṣe rere bẹ́ẹ̀ni tó fi tún ayé ọmọnìkejì ṣe ọ̀lẹ́sẹ̀ pé èèyàn ò lẹ́sẹ̀ èèwọ̀ tọ́ ọba ti jáwé tó ọ̀dẹ̀ já egbò tó fi ṣe rere tó fi wá egbò tàbọ̀ bá mú nǹkan tọ́lọ́run dá tí kìí ṣe tí ó jẹ́ láìfí tó fi tó jọmọ nìkejì ṣe ọ̀lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí òye àti ìmọ̀tọ́lọ́run fún mi níwọ̀nba èmi ọmọ yìí ń sọ má tọ̀dọ̀ tiẹ̀ ń bọ́ jiyàn nítorí ọ̀rọ̀ ilé ayé bẹ́ẹ̀ ni sà araka mẹ́fà náà ni araka mẹ́fà ni lọ́dọ̀ àwọn onímọ̀ ilé ayé tẹ́ bá ti jókòó ẹ kọ 6 ká kọ 6 tá a bá jókòó. ẹ wá kẹsẹ́ ni ó wà wájú pé kílẹ̀ ẹ̀kọ́ yóò ní 9 ni. yóò ní 9 ni torí pé ó ń kọjú sí ni. torí ẹ̀yin tẹ́ ẹ kọ́ tẹ́yìn kọjú sí 6 lọ́dọ̀ tí yín. ọjà àmọ̀ wípé Ọlọ́run ní gbogbo ọmọ tó ń sì fún gbogbo èèyàn. àmọ́ òtí tòmí ni ilé mi ìlà kọ́lí. gbogbo tí mo fún yín tẹ́ ń pè ní mọ̀. bọ́jà ìmọ̀ tọ́nisọ́nà ìmọ̀ wáàsí ni ìmọ̀ àtún ayé ẹni ṣe ni ìmọ̀ ètò kan ni nínú ìdí ẹ̀sìn kan ìmọ̀ agbára kan ni bẹ́ẹ̀ni ní tí mo fún yín ní níwọ̀n ni nínú mọ̀ tèmi Ọlọ́run níwọ̀n tíntínní ni ẹ̀yin tẹ́ ẹ ní mímọ̀ ẹ̀yin tẹ́ ẹ ń kó wa jẹ ẹja bẹ̀rù Ọlọ́run ká tó ṣì àwọn ènìyàn lọ́nà jù. ká bẹ̀rù Ọlọ́run ká tó ṣì àwọn èèyàn lọ́nà jù. nínú gbogbo èèyàn tí ń bẹ láyé nìran Yorùbá wà. ìran Yorùbá àti lọ́hùn. Yorùbá ní àti lókè òkun. nílẹ̀ Yorùbá àti lókè òkun. ẹ̀jẹ̀ Yorùbá ní yí lára wa. Yorùbá ní Yorùbá máa jẹ́. Yorùbá ní yí lára wa ìlàjọ mú dàgbà. kódà ọmọ tí Yorùbá bá bí sínú èbó Yorùbá ní. ìyà ò gbọ́dọ̀ jọ ìran Yorùbá kó gbé. ìyà ò gbọ́dọ̀ jọ ọmọ Yorùbá kó gbé. kò sẹ́ni tí mo fẹ́ fìyà jẹ. ẹgbẹ́ mo ṣàlàyé ń jọ sí. bẹ́ẹ̀ni. Ọlọ́run mọ̀jẹ̀ ajíyà Ọlọ́run mọ̀jẹ̀ yẹ ọjẹ́ wa kò sí ìtọ́ta anú méjèèjì. ẹni tó bá jíyà yóò yó. ẹni tí ìyà bá jẹ gan yóò yó. ẹni tí ìyà bá jẹ ìyà yóò ìyà ó máa jẹ lọ ni. yóò máa jẹ lọ ni. mo ṣàpèjú ẹ̀ fún yín jò ní. ẹni téèyàn bá ń jìyà bó bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ yorùbá tí bàbá mi ń bẹ láyé nìsín mo jìyà kọ́ṣẹ́ yìí ni. bẹ́ẹ̀ni. kò sí oúnjẹ kan kò sí nǹkan kan títí tààfi gbọ́ bàbá mi kúrò láyé mo tó dọ̀gá wọ́n ṣàdúrà fún mi níjọ́ owó kúrò láyé jọ jímọ̀ ni irú ọjọ́ òní báyìí níbi àkókò tí mi kúrò láyé ni. tọ́ àjìyà la fi kọ́ṣẹ́ yìí àjẹyànú èyí ó yó bọ́ bá ti dọ̀gá ó ti yó. tẹ́yìn bá ti dọ̀gá ibiṣẹ́ ó ti yó bọ́ lọ ilé ẹ̀kọ́ tó bá ti ṣe tó ti parí ìwé rẹ̀ ó ti jìyà ilé ẹ̀kọ́ ó ti yónu. ẹni ìyá bá ń jẹ ìyá máa jẹ lọ ní ìyà kì í yó. Ọlọ́run ò ní jẹ́ kí ìyà ó jẹ wá. àṣẹ ẹṣẹ sí àpérógà gbogbo àwa tá a ti jìyà tá a fi wá mímọ̀ Ọlọ́run ó jẹ́ àjọrọ̀ rẹ̀ àṣẹ àti yó
bàbá ti yó ọ̀rọ̀ láàmú jẹ́ àníjìyà mọ́. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo àwọn tí yà ń jẹ náà Ọlọ́run Olódùmarè yóò kó wọn kúrò nínú ìyà náà. àṣẹ àṣẹ. àdúrà nìkan ló lè gbà yẹn kúrò lọ́wọ́ ìyà yóò. ibi àwúre ti wọlé nu. ibi tí àwúre ti wọlé nu. ẹni tí yà ń jẹ ìyà yóò. ayé a máa fi yà jẹ yàn. ẹ̀ṣẹ̀ a máa fi yà jẹ yàn. èyàn máa jẹ lọ. kódà bí a bá ń jẹ yàn yóò tún jẹ ọmọ rẹ̀ yóò jẹ ẹran rẹ̀. Bíbélì sọ fún wa wípé bàbá wọn ti jẹ èso àjàrà. èyí wá ń kan àwọn ọmọ. èyí tí ń kan àwọn ọmọ ni ìyà ń jẹ wọ́n nù ni. ìyà ń jẹ wọ́n ni. ìyà ń jẹ wọ́n ni. Ọlọ́run bá dẹ́dà kò ní jẹ́ kí ìyà ó jẹ wá. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo tá a jìyà fún tá a fara ṣiṣẹ́ fún Olódùmarè ó jẹ́ ká rẹ̀mí jore rẹ̀. àṣẹ àṣẹ àṣẹ. ká wá lè rẹ̀mí jore ọ̀hún la wá bàbẹ̀ wọlé. wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yà sí ọba Ògùn. ká ṣe ọba Ògùn. kí ni wọ́n ń pè ní ọba Ògùn? Ọ̀wọ̀ lọ́ba Ògùn. Ọ̀wọ̀ lọ́ba Ògùn. Nílẹ̀ Yorùbá bàbá tèmi ti fi kọ́ mi. nílẹ̀ Yorùbá Ọ̀wọ̀ lọ́ba Ògùn. ẹni Ọlọ́run bá fún lọ́wọ́ méjì ní Ọ̀wọ̀. Ọlọ́run Olódùmarè ó ti dákẹ́ fún wa nú ara bẹ́ẹ̀ bá kíyèsí. bẹ́ẹ̀ ni bàbá. àwọn bàbá wa ní ojú lọ́wọ́. pé ojú lọ́wọ́ bẹ́ẹ̀ ni. tí ìjọba fẹ́ báyàn lójú káì automatic ni ojú wọn padé. it's a delicate object. àlọ́ ilé ìwé ni ojú mo ti fẹ́ put ẹ̀. ojú bẹ́ẹ̀ ni iceberg gangan ó ṣe ọlọ́wọ̀ púpọ̀. tó náà kọ́ ni pé Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa. àṣẹ àṣẹ. Ọlọ́run ọkọ̀ àjò. Ọlọ́run ọkọ̀ àjò. ní ayé ìjọ́un nígbà tí bàbá mi ń bẹ láyé. ẹ má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ni. kò yẹ kí n sọ. ṣùgbọ́n màá sọ kó lè ba ẹlòmíì ó tu sódì. torí ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. ànábì ní Ọlọ́run pa òun láṣẹ. pé kó wọn máa bá àwọn ènìyàn ń sọ̀rọ̀. ìkọ́dírì ìkú lìyí bí làákàyè wọn bá ti mọ. bẹ́ẹ̀rọ ànábì bánàbí bá sọ̀rọ̀ ẹjẹ́ àfi làákàyè gbé. ọ̀rọ̀ tí bàbá mi sọ iná wọn fẹ́ẹ́ fi làákàyè gbé ẹ mọ́ tu sódì. bàbá mi ní ọmọ Ògbómọ̀ṣọ́ tí ọkọ̀ bá pa ọmọ àlè olúwa ni. bàbá tó bí mi lọ́sọ bẹ́ẹ̀. wọ́n sọ wípé ẹni tí mọ́tò bá tọkọ̀ bá pa bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tọkọ̀ bá pa ọmọ àlè lọ́nà wo bàbá. nígbà tí mo náà tún lọ tún mọ̀ bó mo fi ní ọ̀rọ̀ mi fẹ́ sọ ọ̀rọ̀ làákàyè ni. a rí i wípé ní àwọn àkókò kan nílẹ̀ wa lọ́dọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ ń bí gbogbo òdílé akọni ni wọ́n. akọni. ọbẹ̀ látòrí bàbá wa àgbà ọba ìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. bàbá tó ṣẹ̀ wọ́n lé akọni lórí àwọn akọni ni. tẹ́ ẹ bá gbọ́ tán dáadáa. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo àwọn tí wọ́n jọ dára wọn jọ tí wọ́n dàlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ ọdẹ ni wọ́n. kálukú wà ń bí akọni ọmọ akọni ń bí akọni. akọni wa ń bí akọni. akọ wa tán nílùú wa. èyí ló mú gbólóhùn sẹ́wọ̀n pé yóò ní ẹ̀dùn ọkàn téèyàn tó lè sọ jáde pé ọmọ Ògbómọ̀ṣọ́ gidi òríjínà lọ́mọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tó sì gbọ́ sáwọn òbí ẹ̀ lẹ́nu tẹ́sìn ọ̀bọ sí lórí tẹ́sìn ọ̀bọ sí lórí lódì ọjà kẹ́sìn ọ̀bọ síyàn lórí kẹ́yìn ó lè dọ́lọ́run ọba dẹ́dà mọ̀ àmọ́ kọ́ mọ̀ bọ́ síyàn lórí lódì kéèyàn máa mọ yan àwọn òbí ẹ̀ lódì láì mọ̀ pé lódì lòun wà aṣọ òdì lòun wọ̀. ọ̀rọ̀ ńlá. gbogbo ẹni bá ti sọ pé ẹnu bàbá òun rùn òdì ní ń gbéṣẹ́ nì Ọlọ́run ò sì fọwọ́ sí. wábìlì wàhálì dé ní ìsáání Ọlọ́run sọ nínú Àlùkùránì ẹ ṣe dáadáa sáwọn òbí yín àmọ́ ń wọ̀ lọ bí eyín nì. lódì òun ni àwọn èèyàn ń gbé ẹ̀sìn. ẹ̀jẹ̀ ọmọ Yorùbá làwa. ọmọ Yorùbá. ẹ̀jẹ̀ adúró tọ́. ẹ̀yin bàbá wa tọ́lọ̀ ń fi orí adé ṣe kò ń gẹ́ ẹ̀yìn nínú ọ̀ràn yín lẹ̀ tí dádé. ẹ̀mẹ́jà ta nǹkan Yorùbá dànù. ká mọ́ ta nǹkan Yorùbá dànù. bẹ́ẹ̀ ni bàbá wa náà sọ̀rọ̀ kan náà bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ọba Jimoh Ọládùnní Ajagungbadé kẹta kábíyèsí o mo sì fìlà forí adé o kábíyèsí o. ìgbà tí bàbá wa ń bẹ láyé Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n wá kí bàbá kú ọ̀fọ̀ ọba kan ọlọ́ba yẹn lásídẹ́ǹtì mọ́tò bàbá wa pèsè pé òbòdìdì ọba àlùsọ yẹ kọba lásídẹ́ǹtì mọ́tò kọ́ ọ̀rùn àti wọ́n sọ̀rọ̀ náà jáde kọba wa kú wọ́n sì dùn wọ́n ní
bàbá wa náà ó ṣẹlẹ̀ sí wọn rí lọ́nà ìgbà tí a máa ń gba ọ̀nà Ìwó kan báyìí lọ́nà Èjìgbò tá a gbà lọ Ìwó táwọn dábàdàn jáde sí Ìbàdàn ọ̀nà pọ̀ mẹ́ngbà náà bẹ́ẹ̀ni ọkọ̀ bàbá l'accident ní agbára Ọlọ́run Olódùmarè àwọn tó bá mọ̀ sọ̀rọ̀ tí mo ń sọ ìwọ́n mọ̀ nǹkan kan ò ṣe bàbá o nǹkan kan ò ṣe wọ́n dijọ́ tọ́lọ̀ ń dá fún wọn láyé o nǹkan tó kú nǹkan kan ò ṣe wọ́n o tó náà ń kọ́ ni wípé èmi ò sọ pé Ògbómọ̀ṣọ́ ń lérí Ògùn o ṣùgbọ́n mo ń pèlè akáyè wá padà mo fi ní ká ẹ má sí ọ̀rọ̀ gbọ́ ọlọ́gbọ́n làwọn tó wà ń bì ọlọ́gbọ́n ni olóye bẹ̀ ni wọ́n. mo ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìrírí tí kì í ṣe fíìmù báwa ṣe gbọ́njú bá bí mo ṣe kéré mọ́ yìí. bẹ́ẹ̀ ni bàbá. àwọn tí mo ń sọ ni lójú mi ló ṣe ni etí mi lọ gbọ́ lọ́dọ̀ bàbá mi gangan wípé ọmọ àlè Ògbómọ̀ṣọ́ lọkọ̀ pa. ibẹ̀ ni mo ti wá bàbá mi lérè pé ó lọ́wọ́ ajẹ́ tọ́kọ̀ èsì pọ̀ Ògbómọ̀ṣọ́ bá ní àyìn tó bá gbóòràn sí bàbá ẹ̀ lẹ́nu tó sì wálé tí ò sọ lẹ́nu. Bàbá mi wá ní ẹni tó bá ti sọ lẹ́nu ó sọ àpòyà rẹ̀ kọ́ yóò re bí òòrè ọmọ rẹ̀ ń bọ̀ àárẹ̀ bí ọmọ rẹ̀ òòrè ọmọ rẹ̀ wà á rẹ̀ jọkàn ìyá rẹ̀ ó jẹ́. orí náà kọ́ ni wípé ọ̀wọ̀ là ń bàbá wa ṣe ọ̀wọ̀ ni ó ṣe fọ́mọ ni ó ṣe fúnra ara wọn. ìdí tá a fi wáyé fi àṣẹ Ọlọ́run yìí hàn yín nù ní ewé tí jẹ́ ewé ọ̀wọ̀ rèé ewé tó jẹ́ ewé ọ̀wọ̀ ní. ẹwọ ẹ ṣe àpọgàmù ẹdọbùtàpù ẹni tó wà lórí TikTok ẹdọbùtàpù ẹni tó wà lórí TikTok ẹyọ lá Facebook ẹ ṣe àpọgàmù yìí ewé tó ń pè ní ewé ọ̀wọ̀ ní. ewé ọ̀wọ̀ rèé o lọ́wọ̀lọ́wọ̀ ní tọwọ̀ ọwọ́ ìjókòó méjì ewé ọ̀wọ̀ náà lè ọ̀wọ̀ máa jẹ́ ewé ọ̀wọ̀ rèé o ewé ọ̀wọ̀ ní. ewé ọ̀wọ̀ ní. bẹ́ẹ̀ ni ewé ọ̀wọ̀ ní. ṣé ẹ wá rí ewé ọ̀wọ̀ yìí. bẹ́ẹ̀ ni bàbá. a kọ́kọ́ sọ ọ̀wọ̀ kan tó lè wúlò fún wa torí ọ̀wọ̀ pé oríṣiríṣi. ọ̀wọ̀ pé oríṣiríṣi. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá. ìwọ ọmọ Yorùbá tó bá gbọ́ tó yí ọ tó lè ṣe bẹ́ẹ̀ ni tó rí lò tó sì pé tó bá fẹ́ fi hùwàkiwà àbọ̀ fẹ́ fi jalè àbọ̀ fẹ́ fi máa pa ọmọ Oòduà lára ọba tó ní àṣẹ ewé tó ní àṣẹ lórí egbò kò ní jẹ́ ó dáhùn fún ọ. kò ní jẹ́ ó dáhùn àṣẹ ti gùn. ìgbà ṣe pé bó ṣe rí ní sọ̀rọ̀ débi ọ̀wọ̀ tó lágbára torí ọ̀wọ̀ ńláńlá ń bẹ ọ̀wọ̀ tá a fi sọdẹ ń bẹ ọ̀wọ̀ bàbá mi ń bẹ tó jẹ́ pé jàkó là ń pè. jàkó. bẹ́ẹ̀ ni tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ bí èèyàn bá ti fẹ́ dọkùnrin. bẹ́ẹ̀ ni jàkó ogun dé àjàbúlẹ̀ jẹ́ ti gbin àìmọ́wọ́ lórí ọ̀rá bẹ́ẹ̀ ó kó ewu ọ̀nù ara kọjá kọ́ wá síbẹ̀. kó wá síbẹ̀. ó kọ́ ọ̀gbọ́dọ̀ wọnú òbò kọ́ wá síbẹ̀. kó wá síbẹ̀. ó tọ́ ni ìwọ ni bàbá. yóò yọ jáde. bẹ́ẹ̀ bá ti lè gbé kọ́rùn téèyàn bá ti ọtí dọkùnrin. ó ti dọkùnrin. ọgọ́rùn-ún èèyàn ò lè dààmú lẹ́ẹ̀kan náà. tó bá tẹ ejò mọ́lẹ̀ yóò dokùn. tó bá tẹ tàkùtẹ́ lẹ̀ tó bá tẹsẹ̀ bọ́ yóò wọ́n wọn náà ni. ní tí àwọn bàbá wa fi jagun jọ ní bẹ́ńlé. n tó jẹ́ kí n máa sọ̀rọ̀ yẹn ni pé. bẹ́ẹ̀ ni sà. kí ẹ̀yin tẹ́ ẹ nírú ẹ̀ ńlé ẹ mọ́ gbé sọnù. ẹ béèrè àlàyé lọ́wọ́ bàbá àgbàlagbà yín kò pé ẹ mọ́ lọ ṣọ́ọ̀ṣì. kódà mọ́sálásí dúró kò pé ẹ mọ̀ ọba tó dá yín lọ́lọ́run ọba àwọn kinní wọ̀nyí èyí sọ ọlọ́run ló fún àbá wa lọ́gbọ́n àti ìmàtòye láti fi dáàbò bóra wọn ogun bá dé òyìnbó ọ̀sọ́ tí wọ́n nù wọn ò sọ́nù òyìnbó ọ̀sọ́ tí wọ́n nù bí gbogbo nǹkan ọ̀bá yé yín ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun ẹ̀rùgbà tí ọbabìnrin ìlú òyìnbó. thank you for the gift thank you. tí wọ́n papòdà láìpẹ́ yìí náà ni. bẹ́ẹ̀ni gbogbo ọ̀yẹ́ ló wo. ṣé wọ́n wá gbé wọn lọ ṣọ́ọ̀ṣì bíbí tiwa. àbí mọ́sálásí ni wọ́n gbé ìyá wọn lọ. bẹ́ẹ̀ bá kíyèsí ẹ rí pé bí à ń tu ẹyẹ létù nǹkankan. gẹ́gẹ́ bí àṣà tiwọn. lànà bílẹ̀ pẹ̀lú agbára náà fi ṣèyá náà. wọ́n fi sin wọ́n bẹ́ẹ̀ni. ọmọ Yorùbá ẹja yára wa lọ́pọlọ. àwọn èèyàn wọ̀nyí náà ló gbéwé mímọ́ wá fún wa. ẹ jẹ́ á ronú o ọmọ Yorùbá ẹ ronú o. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n kí lọ́rọ̀ fún ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí a gbọ́ nínú ìròyìn wọ́n ní ilẹ̀ Haúsá wípé àwọn tó ń jiyàn gbé wípé wọ́n ká pásítọ̀ kan mọ́lé wọ́n ní bá ṣe wá ká pásítọ̀ mọ́lé wọ́n ní wọ́n yìnbọn mọ́ pásítọ̀ ìbò òràn pásítọ̀ wọ́n náà yìnbọn mọ́ gbogbo mọ́tò pásítọ̀ wọ́n ní gíláàsì ó gbọ́n lẹ́ ìbọn ń wọlé wípé òun ò dẹ̀ rí pásítọ̀ mọ́ wọ́n á ní kí ni pásítọ̀ lò. àánú Ọlọ́run ni. àánú Ọlọ́run ni. àánú Ọlọ́run ni bàbá ọjọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni. ó jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà. ó sì gbàdúrà takuntakun Ọlọ́run sì yọ. ni mò ń sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé àdúrà náà ni
egbòogi tó o bá lò láàjò síra rẹ̀ kò sọ pé kò sọ kí ní ẹ̀dọ̀ lọ́hùn kódà lórí ìjọba ọba fi lè fi nǹkan sápò bẹ́ẹ̀ ni ọba wọn mọ́sálásí ó ti ṣẹbọ ní àṣẹ tí wọ́n ń kó bàbá bá wọn mọ́sálásí wọ́n ń kó bàbá wọn ṣọ́ọ̀ṣì wọ́n bá wá lè fi nǹkan pò ló jẹ́ afẹ́ sọ yìí fún ọ. ló fẹ́ ká so eléyìí. pásítọ̀ tí ń ṣe wàásù bẹ́ẹ̀ ni tó gba ẹ̀sìn sódì pásítọ̀ Fádáre rẹ́fẹ̀n Ṣàngóládé ìwọ ọ̀sán pé rẹ́fẹ̀n Ọdẹ́dìran ọdẹ bàbá ẹ̀ gba wọn ti bí ni wọ́n ti ṣe àwájọ oríṣiríṣi fún un. èèyàn gba Jésù kò fọ ẹ̀jẹ̀ tí àjò ń bẹ nínú ara rẹ̀ mọ́ kò fọ́ dànù gbogbo ọgbẹ́ ti ṣe fún gbà kò fọ́ dànù. bẹ́ẹ̀ bá ṣe àwọn fún yẹn tí wọ́n bá lé ahọ́n mọ́gùn. bẹ́ẹ̀ ni wọ́n bá lé ahọ́n mọ́gùn fún yàrá kékeré ọwọ́ agbáṣẹ́ ìránṣẹ́ tí ọ̀ yàtọ̀ sí táwọn yòókù. àṣé ó wà bẹ́ẹ̀ Jésù ọmọ ti ṣe ìyá yóò máa ti ṣe gbogbo èdè já. yóò máa já ní Ọlọ́run sì máa ṣẹ́gun yóò máa fi ìmọ́lẹ̀ agbára rẹ̀ hàn ju táwọn yòókù lọ. kẹgbẹ́ àwọn yòókù ni wọ́n jọ ń gbá ẹ̀ bákan náà ni wọ́n jọ ń gbé gbogbo bákan náà ni wọ́n jọ ń gbadá bákan náà ni àmẹ́rin tó lé ahọ́n mọ́gùn tó lé àwọn mọ́gùn ìyẹn máa lé ahọ́n rẹ̀ mọ́gùn ìyẹn máa lé àwọn rẹ̀ mọ́gùn àwọn ìjà wọn lọ ojú náà máa jojú kódà láká ìjura wọn lọ ìyẹn ju èèyàn lọ olówó gẹ́gẹ́ olówó lọ onímọ̀ sì jura wọn lọ ẹni tó bá ní láká ìyẹn ọmọ tí mo sọ èèyàn máa ń jẹ èèyàn lọ ìwọ tó o bá ti gbà pé Ọlọ́run tó ní wàrà fún àbádọ̀kún alábàádín dárájà tí ó ní mo gbé àwọn kan dájú àwọn agbá kan lọ Al-Qur'ani ni Al Azim Al-Qur'ani ni Ọlọ́run ní mo gbé àwọn kan ju apá kan lọ mo gbé wọn ga ju apá kan lọ ẹ má rí pé bákan náà lẹ́jọ́ rí iwájú mi o Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wa bó lẹ́tì wá rò pé bákan náà gbogbo wa rí àlè sáláì mọ́ ní pásítọ̀ tí mo ní ràn tó lè fa ni mo pòwe díẹ̀díẹ̀ ráwọn èèyàn wa wọn kọ́dà pásítọ̀ lè mẹ́sìn gbẹrẹ tí ó búra fún ọ pé òun lògùn pé òun lò kankan kò sì lólóòtọ́ ṣùgbọ́n ń tá a fi bí ngọ́ ń tá a fi bí ngọ́ àtọ̀ aré la fi bẹ́sìn àtọ̀ aré èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn kan wà tó yẹ pé bàbá kan náà lọ́jọ́ bí wa mo fọlọ́ búra sí bàbá ìgbẹ̀jẹ̀ àgbà ló bí wọn àmọ́ pásítọ̀ ni wọ́n báyìí pásítọ̀ ni wọ́n báyìí fẹ́fẹ́ ni wà nù wa ṣé ó wàá fi wé bàbá mi tí ó pè gbogbo àjọ tí wọ́n bá ṣe mọ́tò jùbọ̀ lé mi tí pàtó òfin ká gbogbo àwọn ògùn fún tí bàbá mi bá ṣe ààrẹ tààbọn gbogbo àwọn òfin yìí lọ́wọ́ bí wọ́n bá ṣe sákì mọ́ bí wọ́n bá ṣe ọ̀wọ̀ bí wọ́n bá ṣe gbini bí wọ́n bá ṣe gbini tí òṣèré sọ bàbá mi fi gbogbo ẹ̀ lé ẹ̀yà máa fomi tútù lò. ẹni wá di pásítọ̀ ọwọ́ àfihàn rẹ̀ wé ọwọ́ ní lónìí báyìí òun fẹ́ gbogbo àwọn àjẹtí mẹ́nu lù yìí wọ́n náà sì tẹ̀lé kò ní fòun ṣe nǹkan kan. ẹ fẹ́ wọ́n tiẹ̀ wọ́ anyway èmi ò tiẹ̀ lọ nílànà àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ní gbogbo ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ tí ò ní dárí jìn ẹ bá sọ̀rọ̀ bá pásítọ̀ tàbí àfa àwọn àfa wa ìsọ̀rọ̀ òdì sí Ọlọ́run ni èmi kì í sì bá wọn dánrú ẹ̀ wò torí pé Ọlọ́run ló yàn wọ́n ó sì ti rán wọn káti fi àwọn àtọ́lọ́run lẹ̀ irọ́ tẹ́ tó ń sọ èdè bútún ni kábà tó fi wọ́n lẹ̀ àtọ́lọ́run àtúnbú wọn nù ọ̀dà ká fi wọ́n lẹ̀ Ọlọ́run lọ́rẹ́ wọn bẹ́ẹ̀ bá sì ti fẹ́ Ọlọ́run tó sọ fún wa nù Kùránì pé bàdà bismillahir rahmanir rahim wà máa tẹ́síkù tú mi wárákàtí iláyà àlámùá àwòrán àti ọ̀sà ká lọ Ọlọ́run ní ewé kan ò lè jábọ́ lára igi kó mọ̀mọ̀ sí ọgbẹ́ ni o alábìsán òtútù ni o kò tiẹ̀ tí ìgbẹ́ tó fi jábọ́ Ọlọ́run ní mọ̀mọ̀ sí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run pátá Ọlọ́run ló rán wọn àbáṣà àfáà mùsùlùmí ìtọ́rin mi lè ní ṣe tí mo wí tèmi tẹ́ ẹ máa ń gbọ́ yìí Ọlọ́run ti mú mi láàká ìmọ̀ nù. ìgbọ̀n wà lọ ni pé ẹgbẹ́ ká tó ọmọ torí àwùjáde kí tó ọmọ tán lẹ́nu. ẹ dákun ẹ ṣe bàbá ti fẹ́ sọ ọba ìwúlò rẹ̀ ẹ ṣe àpérógrámù ẹ̀dọ̀bù tap jíta dànù léyìí ó yá ẹ ṣe àpérógrámù ewé ọ̀wọ̀ yìí bá fẹ́ máa ga sókè. ó máa ga sókè. ó máa ga dáadáa. táfẹ́fẹ́ bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ kì í wó ewé kì í kán igi ewé ọ̀wọ̀ yìí o. kí jìjà ìwọ bá fi pè ní ewé ọ̀wọ̀ torí mo bàbá mi léèrè ewé ọ̀wọ̀ ni kò lórúkọ méjì ìfẹ́ kí ìyàwó jẹ ẹran Yorùbá ẹgbẹ́ bá tàbàkùtà fún wọn. níbi tá a ti lọ wá ẹ rí i pé ewé tó kún nǹkan tá a fi pẹ́ sí programu náà. mo ní ká fi ewé yẹn hàn àwọn èèyàn ìyókù wọn mọ̀ ènìyàn mi ẹ bá mi gbé igi hùn ni. igi yìí. ẹ bá mi gbé ẹ fà á mo fẹ́ fi hàn àwọn èèyàn mo fẹ́ fi hàn àwọn èèyàn mi ṣe ti rí báyìí kókó gidi kókó ogi èèyàn ní ibi tó wù ní kókó ogi ibi tó wù yẹn àwọn ètò wọn lè mọ inú ni
ibi kókó igi tí bá dúró báyìí ibi tó ní kókó bẹ́ẹ̀ ni a lọ rèé fàdá gé àfàdá gé àgé kókó igi ni Yorùbá máa ń sọ pé ọ̀wọ̀ ni ti kókó igi ọ̀wọ̀ ni ti kókó ibi tí kókó wà tẹ́ bá ti sa yóò le ju ibi tí ò sí kókó lọ ibi tí kókó igi bá wà yóò máa ṣe pánpánpán ní àdá ò ní gé bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ wà gé mímì ẹ gbé lọ ẹ bá fẹ́ gé kókó rẹ̀ lè gé bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ bá rà ké ọ̀wọ̀ ni ti kókó igi ọ̀wọ̀ ni ti kókó igi bẹ́ẹ̀ni ẹ gé kókó igi ọ̀wọ̀ tí wọ́n ti fi gbálẹ̀ dáadáa ọ̀wọ̀ tán ti fi gbálẹ̀ dáadáa àgbókù ọ̀wọ̀ ni bàbá mi máa ń pè àgbókù ọ̀wọ̀ used broom òyìnbó ló pè bẹ́ẹ̀ used broom ìgbálẹ̀ tó ti lò tó ti kù kékeré bí a fi gbáta yẹn ti fi fọ́ tọ́lẹ́tì ọ̀wọ̀ tí wọ́n fi ẹ̀fọ́n ọ̀pẹ ṣe ni tí wọ́n fi ẹ̀fọ́n ọ̀pẹ torí mo sóore kò gbé mi ọlọ́wọ́ kankanú ni lọ́wọ́lọ́wọ́ ni tọwọ́ lọ́tọ̀wọ̀ gíftà ọmọ kékeré ìfigi ọwọ́ dáná ṣe wọ ni ọwọ́ ní tọwọ́ tábà fẹ́ ṣe bẹ́ẹ̀ ni bàbá ẹ mú ọwọ́ tí wọ́n fi gbálẹ̀ wọ́n bá ti fi gbálẹ̀ fún bí ọ̀sẹ̀ kan kò bá jẹ́ pé wọ́n fi gbálẹ̀ lónìí wọ́n gbálẹ̀ lọ́la ó ti dògùn torí bẹ́ẹ̀ bá ti wá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ wá odidi atare kan máa gbọ́ bá ṣe ń sọ ewé ọwọ́ yìí ò níye ń tiẹ̀ a wà mú ọwọ́ tí wọ́n ti fi gbálẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fi àdá gé orí rẹ̀ kó ọba ti gùn tó báyìí náà ti tó ibi ẹni tó fi ń gbálẹ̀ yẹn sókè ẹ fàdá gé ẹ wà kó mọ́ tí ọwọ́ ń bá ti wá jẹ tó kù dáńbélé bẹ́ẹ̀ ni àmọ́ ìyá máa lágbèpọ̀ wọ̀ báwọn lọ́dáàjù odidi rẹ̀ ní kẹ́ ẹ jó mọ́ bàbá mi ìbà rẹ Olódùmarè ìbà rẹ o àdáṣe ní ohun ìbà gbọ́dọ̀ ohun yàn ìbà o ẹ wà jó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ jó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó bá ti jó tán á lọ ìwọ tó jẹ́ran Yorùbá ni mo yọ̀ǹda ẹ̀ fún ẹni tó jẹ́ran Yorùbá lè yọ̀ǹda ẹ̀ fún tí kì í sólè tí o so níwàkiwà nítorí oògùn tí mo sọ lẹ̀ yìí bẹ́ẹ̀ni àwọn ọdẹ ló ní ọdẹ ò sì gbọ́dọ̀ jalè èèwọ̀ ni oògùn ọ̀pá ni ẹni tó bá fi lọ jalè oògùn ọ̀pá ni àbí wọ́n fi ṣèkà èèwọ̀ ni ọdẹ bá ti fi táwọn tó bá gbẹ́kẹ̀lé pé lọ́wọ́ làwọn lọ jí nǹkan nìkan oògùn ó mu ọwọ́ bá èmi ìfẹ́ ni tó kéwú tó gbàgbé ìkan ìbílẹ̀ o wọ́n bí mi dáadáa mo tún ra mi bí o tó náà kọ́ ni wípé lílo rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ fífọ́ kọ tútù mu tàbá ti jó tán ẹ bá ti bu déédéé síbi ọmọdé kékeré ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè lò omi làgbà nífẹ̀ẹ́ ò dáyé àmọ́ fomi lásán lò tá a dà sẹ́nu tá a mú mi sí ọwọ́ ti wà lára nu ni bíjà bá ń lọ lójú ọ̀nà bọ́dà bó ṣe kí mọ́tò ọmọ ṣiṣẹ́ táyà lè jò nǹkan kan ó ṣàdá kankan gbọ́n tó ń dúró tí aburú wọn fi kọjá tí máa fa ìjàmbá lójú ọ̀nà tí àbá mi ṣàlàyé fún mi ọ̀pọ̀ ẹ̀yìn kalẹ̀ wo bí méjì mẹ́ ẹ ṣeun àlùjànnú a máa gbójú ọ̀nà bẹ́ẹ̀ ni àwọn èèyàn là ń kọ́lé lọ bá wọn àlùjànnú mi ń gbórí àpáta ń gbénú igi tẹ́ ẹ bá wọn jẹ́ tí máa ń lọ ọlẹ̀ àrèwá dáadáa ní títí ọlọ́dà paran yẹn bẹ́ẹ̀ ni lọ́sàn-án gan nínú ẹ̀rùn bẹ́ẹ̀ ni àwọn àlùjànnú kan máa ń jáde tó òrùn mú dáadáa ẹ kàn rí pé àárín kan níbi títì kò sí igi kankan bẹ́ẹ̀ òrùn sì débẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àlùjànnú bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé àlùjànnú dáadáa báyìí kò ní dọ́kọnù ikú Àlùkùránì gan jẹ́ ká mọ̀ pé àwọn àlùjànnú kan wà táwọn náà ń sin lọ́hùn àwọn àlùjànnú kan wà tó pé àwọn náà mọ Ọlọ́hun bí àwọn èèyàn ni ìfèrí bẹ́ẹ̀ ní àlùjànnú náà èyí tí wọ́n bá pè ní kọ́ ọmọ ara ẹ lé mọ̀ kéèyàn mọ̀ ara èèyàn lé ètò yìí bá fẹ́ pè ní kó kọjá èyí tí ń sin lọ́hùn tó sin lọ́hùn tí ọwọ́ ọlọ́mọ ọlá bọ́ bá ń ṣe kò ní kọ̀ ó sì lé àwọn èèyàn ṣe bí kọjẹ́ torí òye ayé yé mi díẹ̀ níwọ̀nba ọjọ́ orí mi ìwọ̀nba tó tí mo mọ̀ mọ́ ni mò ń fi hàn àwọn èèyàn mọ́ ìwọ tó mọ̀ jù mí lọ́wọ́ náà tó kọ́ mi sí bó bá rí yẹ́yẹ́ tó kó pè mí ọmọ tí gbẹ̀kọ́ ni mí ń wọ̀ mọ́ nǹkan kan ìwọ̀nba tó lọ́n fi mọ̀ mí náà mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ àti tí bàbá mi fi kọ́ mi ọ̀wọ̀ yìí mo búra lórúkọ Ọlọ́run ó ṣe rí tí mo ṣe mọ́ mọ́nu bó ṣe rí bẹ́ẹ̀ ṣe mọ́ òun lẹ sọmọ àwọn èèyàn tí ń confam àwọn èèyàn nínú confam ọ̀gá àjò ẹ máa dá àwọn èèyàn lò ẹ máa reply bí mo ṣe mọ́ bàbá mi ṣe kọ́ mi mọ́ ni mo sọ̀hún tá a bá ti wá kọ́ra bá wá rí ewé ọ̀wọ̀ tútù àmọ́ ló gbígbẹ́ bá gbẹ tán mọ́ dúdú díẹ̀ báyìí àmọ́ ló gbígbẹ́ náà yóò tètè jó
a máa lo gbígbẹ rẹ̀ náà. bẹ́ẹ̀ ni ó tètè jó. tọ́ ẹ̀yin èèyàn mi ká mọ́ torí àwíjàre kí tọ́ mọ́ tán lẹ́nu ibi tá a ti sọ yìí tá a ti dúró rè ọwọ́ míì tí n bá tó dárúkọ fún yín ó jẹ́ wípé àmọ́ dimọ́ra ni nítorí àsìkò òru ti tó àmọ́ ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n sáré sọ yún ni orí aláǹdarí pọ́n akọ aláǹgbá. orí ọkọ aláǹgbá. igi kan bẹ tán pè ní igi léegun oko. igi léegun oko ọ̀fà òkúta egbò léegun oko. orí aláǹgbá. bẹ́ẹ̀ni. ẹ̀rù síríkan ẹ̀rù tí ò la ọmọ. àwọn ń pè lẹ́rù àwọn kálógúnmọ̀sọ́. àwọn mí ń pè ní ẹ̀rù tọ́lọ́mọ ń nú. mẹ́tẹ̀ẹ̀ta yẹn láàgùn papọ̀. tá a bá ti gún tán. bẹ́ẹ̀ni. àwọn àmọ́ dì ní kò bẹ̀rẹ̀ àmọ́ bù sínú ẹ̀fẹ̀ òwú. ṣé wàá rí bí bàbá mi ṣe máa ń ṣeré. bẹ́ẹ̀ni. wọ́n fi já lo ògùn ọmọ kò ní ọba dẹ́gbà tó lágbára lórí ògùn kò ní jẹ́ ṣiṣẹ́ fún ọ. ewé kan bẹ tá ń pè ní ewé àìlú. àwọn míì pè ní agbábójé. mi ó kọ́ tí mo mọ̀ tí jẹ́ méjì náà nu. ewé náà wọ́n ṣe pé kékeré láì máa dín dáadáa láyé tí ọba lú mẹ́. bẹ́ẹ̀ni. ó fi ọtẹ ẹ̀fẹ̀ òwú lẹ̀. ó wà mú ewé kan ó fi lé. ó mú ẹyọ atare kan ó fi sí. orí láǹgbá tó gún. bẹ́ẹ̀ni. àti egbòlégbò oko. bẹ́ẹ̀ni. alégòkò àmọ́ ha ipò ara rẹ̀ sí. bí kíní bá tutù àti ẹrù. bẹ́ẹ̀ni. àmọ́ fẹ́ ru odidi sí 9 sí. tó bá tutù àmọ́ sàtọ́gbẹ àtúntún lọ. ṣé wàá rí tó bá ti fi òwú lélẹ̀. bẹ́ẹ̀ni. owó tutù. bẹ́ẹ̀ni. ẹ ti fi ewé àìlú kan lé. bẹ́ẹ̀ni. ẹ fi ọmọ atare kan ẹ fi lé. bẹ́ẹ̀ni. ẹ wàá bu ẹbu èyí tẹ́ ẹ lọ́hún. bẹ́ẹ̀ni. ẹ bu díẹ̀ sí. ẹ tún fi ewé mi lé. ẹ tún fi atare kan lé. ẹ tún fi ẹbu yẹn tó fi bẹ́ẹ̀ sì tó ní tó 9. tó fi tó 9. ẹ wàá dìpọ̀ ní òwú. mo fi bàbá tó bí mi búra ọwọ́ ní è. ọwọ́ ní. ẹnìkan kalégún kó mọ́gí ẹkẹ́ lé. ẹnìkan kẹrin aláàmù kẹrin abẹ̀jẹ̀ lórí àtẹ. àìkẹ́rù méròjà nǹkan ọbẹ̀ ṣíṣe. ọwọ́ tí mo sọ yín wọn ò ní sọ́sẹ́ rẹ̀ tán. ẹ̀mí sọ́sẹ́ rẹ̀ tán. kọ́ máa fi jalè. kọ́ máa fi jalè. ó ti wá ń bẹ lára èèyàn. bẹ́ẹ̀ni. bọ́ọ̀ lójú ogun yóò dé. bó lójú ogun láti jẹ́ràn Yorùbá o. tó bá jẹ́ràn Yorùbá. tí ò láníyàn tí ò dá o. dá nínú. yóò wá dì lówù dúdú àti funfun. kọ́lá ń pẹ́ ẹran kọ́lá ń fi ẹ̀jẹ̀ sí. kò ní tipa ń fi nǹkan kò ní tipa ń fẹ́ jẹ́ sí. àbàbà wa máa ń rán láwọ́ nígbà míì. kọ́mọ bá tètè tú dànù náà jáde tó bá pẹ́ ewé yẹn ọ̀rẹ́. bẹ́ẹ̀ni. yóò so àwọn òbẹ́ wọn wà kúkú rán láwọ́. wọ́n rán láwọ́. tẹ́ ń bá rán láwọ́ àwọn tó wà wùyé lélẹ́ rán láwọ́ funfun. ọ̀bá àrán láwọ́ dúdú. kọ́kà fi lè secure lásán ni kó lè dáàbò bò ni. àmọ́ ẹran ló ń dè níjọ́ táwa ń sọ́de. kódà gbérí ọdẹ mi. bẹ́ẹ̀ni. òun ni mo máa fi ṣe ìgbànú rẹ̀. gbérí tí mo fi sọ́de tí mo fi sọ́de ń jọ̀. bẹ́ẹ̀ni. oúnjẹ tí mo sọ ìlà fi ṣe ìgbànú rẹ̀. abá ti so mọ́. bẹ́ẹ̀ni. àmọ́ bí a máa ṣe ní ìkún apá. ẹ̀ríkà wọn ti bá Yorùbá ti olónù wọn ọmọ tí jẹ́ ìkúnpamọ́. ẹgbẹ́ sọ́jọ́ kan náà nípa fi máa ran àwọn èèyàn wípéjọ yẹn pé ẹ wọ aṣọ ọdẹ yín pé wàá lo. báyọ̀ ti rí náà ní làákàyè omi ọ̀lọ́ títì ọ̀tọ̀ ni tí wọ́n pè ẹnu ìta ń sọ yìí náà ẹlòmíì a máa bú mi pé mo à ń ṣègbéraga egbògi kí àṣà Yorùbá sì mọ́ parun. bàbá ohun tó bá wù ẹnìyẹn kó sọ àwọn ọmọ Nàìjíríà fẹ́ wò ó. Ọlọ́run ti mọ̀ pé ìlú oògùn kankan àmọ́ mọ́ Ọlọ́run sì lè bá oògùn. bẹ́ẹ̀ni láti pé mo lọ sọ Ọlọ́run ló ní kò sóògùn. bẹ́ẹ̀ni. mo mọ bí wọ́n béèrè kan ẹ̀yin náà lẹ́yìn tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí mo fẹ́ bí yín léèrè bóyá ẹ̀yin sáà ọmọdé ẹ ti gbọ́ tí wọ́n máa ń dákọ̀ oògùn pé tó gbogbo tí ò lópin ní jóògùn bẹ́ẹ̀ ni. ẹ gbọ́ bẹ́ẹ̀ abẹ́ gbọ́. àgbọ̀ bẹ́ẹ̀. àti gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi lé. àgbọ̀ bẹ́ẹ̀. àgbọ̀ bẹ́ẹ̀. wọ́n bí ti ìbéèrè ó sí ẹ̀yin náà máa dáhùn rẹ̀ fún ara yín. pẹ̀lú àwọn wàásù oríṣiríṣi tá a ti gbọ́ pé bàbá ti ṣoògùn ẹbọ ló ṣe bàbá ti ṣoògùn iná lẹ́wọ̀ láì jẹ́ pọ́lọ́ ń dáná kan lẹ̀ fẹ́nìkan tó jọ sàdéhùn pé bíi dáadáa sí ni. tọ̀mọ́ bí ìbéèrè pé kí ni ta ló gbọ̀n tí ò lópin tani. Ọlọ́run ni. ọmọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run ni kò sẹ́ni tó gbogbo tí ò lópin. lẹ́yìn Ọlọ́run ẹ ti mọ̀ nù mo já yín sínú mo já gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ọlọ́run ló mo já yín sínú nítorí gbogbo tí ò lópin Ọlọ́run lóyìn níta ń pè lóògùn nù. bọ́ ọ bá lọ ìwọ nìkan lọ gbọ́n tọ́tọ̀ màtá ọmọ kékeré tó lóògùn ju ọ lọ. nítorí wàá gùn ọwọ́ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló pín sí. káwa ní tó gbogbo tí ò lópin Ọlọ́run ni. orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal ẹgbẹ̀jì ọmọ yín l'Ógbómọ̀ṣọ́ mo kí ẹkú dédé àkókò yìí o gbogbo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ mo kí gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sí gbogbo owó tó ń wò mí kò ní ṣẹlẹ̀ sáwà náà o tọ́ fẹ́ni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ mo wà ní Ògbómọ̀ṣọ́ ní làkà òkété baálẹ̀ jẹ́rù nílé alága tó bá ti wọ̀ ní Ògbómọ̀ṣọ́ gbára báyìí ìwọ kàn dá ọlọ́kadà kan tó gbọ́n lọ sọ́dọ̀ Alhaji Suleiman ẹgbẹ̀jì fún gbogbo olú Ògbómọ̀ṣọ́ àti ilé àtoko
àmọ́ mo wà lọ́jọ́ àlàmísì tí mo wà lọ́jọ́ jímọ̀ náà ló jẹ́ láyé bá yín sọ̀rọ̀ bí ìbá ṣe pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń ìbá ti bá yín sọ̀rọ̀ ní àti àárọ̀ bá gẹ́gẹ́ bí àdéhùn torí àlùkà wà ní ẹ̀rù Ọlọ́run ni tó ẹ̀rí gbẹ̀mí náà ló lẹ̀kẹ̀ kí ni jẹ́ kó rí yá mẹ́ gbogbo àwọn tó lọ nínú àwọn ọmọ tó lọ yìí nìsín àwọn tó lè ṣe orílẹ̀-èdè wa lógo ni àwọn tó lè ṣe ìwọ àtẹ̀mí lógo ni Ọlọ́run bẹ̀rẹ̀ yóò bu òróró ìtura sójú ọgbẹ́ àwọn òbí wọn Ọlọ́run wà pẹ̀lú wọn fáfàní ẹgbẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi èyí tẹ́ sì máa pè mí tẹ́ ní ìgbé ọ̀nà pọ̀ ni ẹ má bínú ẹni tí ó bá rí mi bá sọ̀rọ̀ kọ́ text SMS ìgbà tó lọ bá ní ká ṣe déédé Ọlọ́run ó jà ṣe déédé ẹ má bínú sí mi ẹ̀rọ bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí ní 080 335 80 66 4 080 335 80 66 4 ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni 080 20 40 59 54 080 20 40 59 54 ẹ̀yin èèyàn wa ní àkàtà wa oríṣiríṣi ìtọ́jú ara ló wà nílẹ̀ níbẹ̀ nílànà Yorùbá ẹni ọmọ Yorùbá wọn sábà fi rọ́bà tọ̀ ẹni tí òkú àtọ̀sí sí dà láàmú nǹkan a ní pákéjì fún kó tó di pé yọ̀wọ̀ kàńsírọ̀ bí wọ́n tún ti ní jẹjẹrẹ Yorùbá ní tí wọ́n ń ṣe é sí ẹ tọ́jú ara yín ara bá wa bí Yorùbá ti gòkè àgbà nǹkan òkú àtọ̀sí tí èrò ní jẹ́yìn fi rọ́bà tọ̀ mọ́ ni ẹ máa ń lò wọ́n sì máa làgbó mu bàtí náà àtàgbólẹ̀ tútù àwọn bàbá gbé sójú níbẹ̀ ní ẹyẹ ọmọ Yorùbá já máa tọ́jú ara wa ẹ má jà kú lẹ̀dẹ̀ kú ìran Yorùbá kì í sójòjò àní sàárẹ̀ o àtẹ̀mí àtẹ̀yìn àmọ́ rí aláyọ̀láyọ̀ o. ẹ mọ́ ti gbàgbé kí ní tẹ̀físẹ̀ náà fi bá wúre fáwọn èèyàn. sọ ọ̀dà ẹ bá wúre fáwọn Ọlọ́run ló làṣẹ lẹ́nu. bẹ́ẹ̀ ni bá fi wúre fáwọn èèyàn. kò tí ì lájẹ ṣé àpéjọ ọmọ Yorùbá bá lé ahọ́n ní mọ́gùn. bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan. bẹ́ẹ̀ ni bí ẹ ṣe lé ahọ́n mọ́gùn fáwọn ọba àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tó dórí adé nù. àfẹni tó bá ní òun fẹ́ jọba ilẹ̀ Haúsá ló kù fún àwọn ọ̀ràn Yorùbá. ọ̀sọ́ wọ́n máa fẹ́ kí ọba ńlẹ̀ Yorùbá wọn ní kájọ ọpẹ́ lórí kí àṣẹ ọpẹ́ lẹ́nu àṣẹ gbọ́dọ̀ wà lẹ́nu ọba bàbá wa bá Ògbómọ̀ṣọ́ tó bá sọ pé kí nǹkan da yóò da o ẹ lọ bèrè òun dáadáa l'Ógbómọ̀ṣọ́ tó bá ní kí nǹkan da yóò da tí a bá ní kí nǹkan mọ́ da mọ́ kò ní da mọ́ lọ́sẹ̀ ó sì mú yóò dọ̀la yóò ní bàbá wa bá kábíyèsí aláyélúwà Aláàfin of Ọ̀yọ́ kábíyèsí kábíyèsí Adéyẹmí kábíyèsí lóde ọ̀run tí a bá fẹnu àṣẹ súre fún yàn bàbá wa tó débẹ̀ ní ìsìn Tinubu bàbá wa ló súre fún Aláàfin of Ọ̀yọ́ kájọ ọpẹ́ lórí ẹ̀mí bẹ́ẹ̀ni kí bàbá tó lọ kírùkẹ̀rẹ̀ ọjọ́ kódó kí ní bàbá wa Tinubu sọ fún bàbá ń gbà náà nítorí pé títà ò tí ì dé ńgbà náà ìgbà tí wọ́n ṣàdúrà ń gba ọjọ́ tún pẹ́ sí kí bàbá tó wá wájà àwọn alálẹ̀ ògùn àwọn gbèyìn débẹ̀ ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ èyí wà wọ ẹ̀rí pàdùn àti sin ni àdúrà tó ti pẹ́ ni kọ́lọ́dúnmọ́dé ó ṣàánú fún wa o. àṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí àtẹ̀jẹ́ tó máa wò mí lẹ́yìn ẹni sojú sunkún ọmọ. àṣẹ ìwọ́n tó ń ṣe programu. ẹ̀yin tẹ́ ṣe wàhálà ẹ̀wọ́n tó bá ṣẹ̀gùn sí ní ìjọba rẹ̀ wọn ò ní jíṣẹ́ yín lẹ́yìn yìí. àṣẹ. wọn ò ní jíṣẹ́ yín lẹ́yìn yìí. àṣẹ gíftà àṣẹ. lẹ́yìn léwu olóbóso ibi ọdẹ yìí. àṣẹ. ibi dẹ̀yìn. àṣẹ. ibi dẹ̀yìn. àṣẹ. làgbà lédì mọ́ ọdún. àṣẹ. ibi ọ̀sẹ̀po. àṣẹ. yóò gbọdọ̀ yóò lọ. àṣẹ ìwọ náà ṣàṣẹ. ibi ọmọ lọ. àṣẹ. yóò fòrí mèrèmi. àṣẹ. yóò di àkọlọ. àṣẹ. yóò di àkọbàbà. àṣẹ. yóò wá dorí ọ̀tá. àṣẹ. yóò dorí òdì. àṣẹ. yóò dorí àrùkù mọ́ràlà. àṣẹ. yóò ṣẹ bẹ́ẹ̀ o. àṣẹ. awuyáre ewu tiẹ̀ kọ́ mọ́ sẹ́. àṣẹ. àṣẹ ọ̀ka ẹnu ọ̀ka ní gbé. ìní fi gbé ejò ẹgbẹ́ rẹ̀ mi. àṣẹ rẹ̀ ẹnu rẹ̀ lọ́wọ́. ìní fi gbé nǹkan àlàyé ẹgbẹ́ rẹ̀ mi. mo ti sọ yìí yóò ṣẹ. ọ̀sẹ̀ ló ní kọ́ ṣẹ. oṣù ló ní kọ́ mọ́ sùn. mo ti sọ yìí yóò ṣẹ bẹ́ẹ̀. àṣẹ. àbálẹ́ ọ̀rẹ́ rẹ ti gbọ́ láti ẹnu bàbá wa yẹn gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá á tún pàdé nígbà míì ọjọ́ rẹ ṣùgbọ́n ẹ má gbàgbé bàbá wa wọ́n sọ wọ́n ní ìwọ tó bá fẹ́ rí wa tó ọba tó bá ń pè wọ́n tán bá pìkì kọ́ wọ́n kàn wọ mọ́tò máa bọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó bá ti d'Ógbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọpọ́ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ọlọ́gbọ́n wa gbé ndé bíbí bí ògbó sísá mọ́ wà lọ́jọ́ Thursday rẹ̀ mọ́ wà lọ́jọ́ Friday gbogbo iṣẹ́ tí bàbá sọ bàbá dẹ̀ sọ pé àwọn fi tinútinú àwọn fi sọ Olódùmarè ó fàṣẹ sí yóò jò pé kẹ́yìn náà ṣe tó bá ti lè ṣe. alibarika la hawla wala quwwata illa billah ọlọ́run bàbá tó fi lé mi lọ́wọ́ yóò ṣẹ bẹ́ẹ̀. ẹ ṣeun àdúgbò kò tún ní pẹ́ kò ní jìnnà
tẹ́tù fi bá wa pàdé nǹkan tá a fẹ́ sọ lónìí gan kọ́ la sọ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà tẹ́tù bá wa pàdé ó dìgbà kan.